Ìtàn tá a fẹ́ sọ lónìí òun ni ìtàn Ànábì Muhammad pẹ̀lú Aisha tí MS Baba olówó Èkó àti Àkànbí ọlọ́ba ṣe agbátẹrù rẹ̀. Àwọn ẹ̀rí ìtàn náà tó múnádóko lẹ̀ ń wò lójú fọ́nrán yìí. Ẹ máa bá wa ká lọ. Ìrí tá a fi ń wò nínú fọ́nrán yìí ó dá lórí Ànábì Muhammad àti Aisha gẹ́gẹ́ bí àpẹẹrẹ ìfìyàjẹ ọmọdé tí Islam fọwọ́ sí. Ẹ̀rí ìtàn tá a fẹ́ sọ yìí ó wà nínú ìwé ìtàn Al-Tabari volume 9 page 129 títí dé 130. Ìyàwó Ànábì Muhammad àkọ́kọ́ ni Khadija. Àwọn méjì fẹ́ra wọn fún 25 years ní ìlú Mecca. Ní ìgbà tí Khadija kú, Kaula ọmọ Hakim tó jẹ́ ìyàwó Uthman ibn Mazun wá bá Ànábì, ó sì wí pé, Ìrẹ́ Ànábì, ṣé ò ní fẹ́yàwó mi ni? pẹ̀lú ta ni? Ọmọdébìnrin tẹ́ ẹ bá fẹ́ tàbí àgbàlagbà? Ta wá ni ọmọdébìnrin yìí o? Ọmọbìnrin ẹ̀dá Allah tó dára sí ọ jù, ìyẹn Aisha ọmọ Abubakar. Ta wá ni àgbàlagbà obìnrin náà? Sauda ọmọ Samir ni, ó jẹ́ kan nínú àwọn tó ń gba ẹ̀gbọ́n tó sì máa ń tẹ̀lé ọ. Ó dà ń gbà náà, màá fẹ́ àwọn méjèèjì. Ò ṣe bá mi lọ bá àwọn méjèèjì sọ̀rọ̀ wípé mo fẹ́ fẹ́ wọn. Ó dà ń gbà náà, mo ti gbọ́. Màá jíṣẹ́ yín ju bẹ́ ṣe jẹ́ lọ, ẹ̀yin lọ fọkàn balẹ̀. Ọmọ ọdún 6 péré ni Aisha jẹ́, tí Sauda sì jẹ́ ọmọ ọdún 42. Ìdí tí Ànábì ṣe fẹ́ Sauda ni wípé ó nílò obìnrin tó ti bàlágà tó máa tọ́jú àwọn ọmọ rẹ̀ tá sì máa ṣiṣẹ́ ilé fún un. Ìdí tí Ànábì ṣe fẹ́ Aisha ni wípé ó fẹ́ kí ìbáṣepọ̀ òun àti sàábí àkọ́kọ́ ẹ̀yìn Abubakar kó dánmọ́rán dáadáa. Abubakar sì ni bàbá Aisha. Ìdí kejì ni wípé Ànábì fẹ́ràn láti máa bá ọmọ kékeré ní nǹkan pọ̀. Kaula lọ sílé Abubakar níbi tí ó ti rí Roman ìyẹn ìyá Aisha. Kaula wá sọ wípé, Roman, ire ńlá mà ni Allah gbé wá sọ́dọ̀ yín. Ṣé lóòótọ́? Ire wo nìyẹn o? Òjíṣẹ́ Allah ló rán mi sí yín wípé kí n wá tọrọ Aisha lọ́wọ́ yín, wọ́n làwọn fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí aya. Ó dáa, ẹ jẹ́ kí ọkọ mi dé ká lè fi tún wọn létí, ó yẹ kó ti wà lọ́nà ilé báyìí. Abẹ́rẹ́ nǹkan, ẹ kí n ṣọmọ àlèbálẹ̀ mi, ẹ káàbọ̀. Nígbà tí Abubakar dé, Kaula ṣàlàyé nǹkan tó bá wá fún Abubakar. Èmi ò mọ̀ o, torí ọmọ yìí kéré ni Aisha o. Àmọ́ ṣé nǹkan tó bójúmu ni pé kírú Ànábì fẹ́ ọmọ yìí kéré bí Aisha yẹn. Ó dáa, màá jíṣẹ́ yín fún òjíṣẹ́ Allah bí n bá délé. Nígbà tí Kaula padà délé, ó jíṣẹ́ nǹkan tí Abubakar sọ fún Ànábì. Padà lọ sọ́dọ̀ Abubakar kó o sọ fún wípé ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni òun Abubakar. Nítorí náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tí n bá fẹ́ ọmọ ẹ̀. Kaula padà lọ sọ́dọ̀ Abubakar láti jíṣẹ́ nǹkan tí Ànábì fi rán. Abubakar wá sọ wípé bá mi pe ìpàdé láàrin mi àti Ànábì. Kaula pe ìpàdé láàrin Ànábì àti Abubakar. Ìrẹ òjíṣẹ́ Allah, gẹ́gẹ́ bí o ṣe béèrè, mo gbà kó o fẹ́ ọmọ mi Aisha gẹ́gẹ́ bí aya. O ṣé gan ọ̀rẹ́ mi Abubakar, o ṣé mo dúpẹ́. Báyìí ni Ànábì ṣe fẹ́ Aisha nígbà tí Aisha jẹ́ ọmọ ọdún 6. Ní ìgbà náà Ànábì jẹ́ ọmọ ọdún 51 tó jẹ́ wípé Ànábì tó láti jẹ́ bàbá fún Aisha. Má jẹ́ kó yà ẹ́ lẹ́nu Aisha, ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ń hàn mí lójú àlá. Ìdí nìyẹn tí mo ṣe fẹ́ ẹ gẹ́gẹ́ bí aya. Mo rí màláìkà kan tó gbé ẹ dání tó sì daṣọ bọ̀ ọ́. Mo wá sọ fún wípé kó ṣe aṣọ lójú ẹ̀. Nígbà tó máa ṣe aṣọ náà, ìwọ ni mo rí. Mo wá sọ fúnra mi wípé tó bá jẹ́ pé àtọ̀dọ̀ Allah ni Allah yìí ti wá, ó di dandan kí n fẹ́ ẹ gẹ́gẹ́ bí aya. Lẹ́yìn ọdún kan, Ànábì Muhammad àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ rìnrìn àjò lọ sílùú Medina. Abubakar àti Aisha wà lára àwọn tí wọ́n tẹ̀lé Ànábì láti rìnrìn àjò náà. Ní ọjọ́ kan, Aisha àti àwọn ọ̀rẹ́ rẹ̀ ń ṣeré lẹ́yìnkùlé wọn ní ìlú Medina. Kò pẹ́ sí ìgbà náà ni ìyá Aisha wá bá Aisha níbi tí ó ti ń ṣeré. Ìyá Aisha sọ fún Aisha wípé kó dáwọ́ eré tó ń ṣe dúró. Aisha ọ̀bùkọ́ tí mò ń bẹ sọ ni mo ní kó stop eré tó ń ṣe yẹn kó tẹ̀lé mi. Ó Jamaima, jọba àwọn ẹ̀kọ́ bá múra fáìṣà. Yes ma, mo ti gbọ́. Kí ló ṣẹlẹ̀? Bílíkì, ṣe mọ̀kọ́ tó ṣẹlẹ̀ tó fi Aisha lọ? Rárá o, mi mọ̀kọ́ tó ṣẹlẹ̀ o. Mummy, kí ló dé tẹ̀ jẹ́ kí n bá ọ̀rẹ́ mi ṣeré? Níbo lẹ mú mi lọ? Mo fẹ́ ṣeré o. Nọ́ọ̀sì mi Jamaima, ó múra fún mi, ó tún fi omi nù mí lójú. Jamaima, kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé tó múra fún mi? Jọ̀ọ́ ṣàlàyé fún mi, kí ló dé tó múra fún mi? Aisha, má ṣèyọnu ṣùgbọ́n ó máa tó yé ẹ. Ìyá mi mú mi lọ sínú ilé wa. Mo rí wípé àwọn èèyàn pọ̀ nínú ilé. Mo wá rí òjíṣẹ́ Allah tó jókòó sórí bẹ́ẹ̀dì nínú ilé wa.
kí n jókòó sórí ẹsẹ̀ òjíṣẹ́ Allahu. Lẹ́yìn náà wọ́n wá sọ wípé àwọn mọ̀lẹ́bí ọkọ ẹ ló wà ń ta yẹn. Ànábì ẹ ṣọmọ mi jẹ́jẹ́ o, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣe jẹ́jẹ́ o. Òjíṣẹ́ Allahu fẹ́ mi ní ọmọ ọdún 6, wọ́n sì ń bá mi sùn nígbà tí mo pé ọmọ ọdún 9. Sahih Buhari volume 7 book 62 number 88 sọ wípé òjíṣẹ́ Allah fẹ́ Aisha nígbà tí Aisha jẹ́ ọmọ ọdún 6, ó sì wọlé tọ̀ ó bá sùn nígbà tí Aisha pé ọmọ ọdún 9. ẹ jẹ́ ká gbé fífẹ́ ọmọdébìnrin nínú Islam, ẹ jẹ́ ká gbé yẹ̀wò. ọmọ ọdún 53 ni ànábì Muhammad nígbà tó fẹ́ Aisha, tí Aisha sì jẹ́ ọmọ ọdún 6. ànábì wọlé tọ̀ Aisha tó sì bá Aisha sùn nígbà tí Aisha pé ọmọ ọdún 9, ṣùgbọ́n ìyẹn ò túmọ̀ sí wípé kò fọwọ́ kan Aisha kó tó pé ọmọ ọdún 9. gẹ́gẹ́ bí Sahih Buhari ṣe sọ, ànábì Muhammad máa lọ ń bá Aisha nínú yàrá ẹ̀ ní ẹ̀ẹ̀mejì lójúmọ́ lẹ́yìn ìgbà tó fẹ́ tán. mi ò rántí ọjọ́ kan tó kọjá tí ànábì òkè wá ń kí wa nílé wa ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́. ẹ̀rí ọ̀rọ̀ yìí wà nínú hadith Sahih Buhari number 3905. kí ni àwọn nǹkan tí ànábì máa ń ṣe fún Aisha kó tó pé ọmọ ọdún 9? fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí ìyàwó àfẹ́sọ́nà ẹ̀ Aisha nígbà tí ó jẹ́ ọmọ ọdún 6 tó sì jẹ́ wípé kò lè bá sùn nítorí ọjọ́ orí Aisha sì kéré gidigidi gan. ìdí nìyí tí Ànábì Muhammad kí ìkẹ́ àti ọlá ẹ̀lẹ́ òkú máa bá ṣe máa ń fi nǹkan ọmọkùnrin rẹ̀ sí àárín itan Aisha nítorí pé òjíṣẹ́ Allah mọ bí wọ́n ṣe ń mú ara wọn dúró yàtọ̀ sí àwọn aláìnígbàgbọ́ tí wọ́n lè mú ara wọn dúró. Gẹ́gẹ́ bí ìwé tí wọ́n ń pè ní Mujam Lugat al-Fuqaha tàbí Dictionary of Islamic Legal Terminology ṣe sọ ní page 445. Fáìn tàbí mufakatat túmọ̀ sí wípé kí ọmọkùnrin máa fi nǹkan ọmọkùnrin rẹ̀ ṣeré láàrin itan obìnrin. Gẹ́gẹ́ bí fatwa yìí ṣe sọ, ànábì Muhammad ò ráyè láti bá Aisha sùn nítorí pé Aisha ti kéré jù nígbà náà, ṣùgbọ́n a máa ṣe mufakata pẹ̀lú Aisha tí ara ànábì bá ti wà lọ́nà. Báwo ni bàbá àgbàlagbà ọmọ ọdún 51 ṣe máa ṣe irú nǹkan báyìí fún ọmọ ọdún 6 tó fi jẹ́ wípé sísí dòní àwọn mùsùlùmí máa rí bí ẹni pé nǹkan àánú ni wọ́n ń ṣe fún obìnrin náà pé nítorí wọn ò fẹ́ ṣe wọ́n ní jàǹbá ni wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ fún wọn. Ayatollah Khomeini tó jẹ́ olùdásílẹ̀ the Islamic Republic of Iran kọ sínú ìwé rẹ̀ tó ń jẹ́ Tahrir al-Wasila ní volume 2 page 216 nípa ìbọ́mọ kékeré ní àjọṣepọ̀. Ó sọ nínú ìwé rẹ̀ wípé ọmọkùnrin lè bá ìyàwó rẹ̀ ní ìbálòpọ̀ kódà bí ìyàwó rẹ̀ bá jẹ́ ọmọ ìkókó. Ó lẹ́tọ̀ọ́ láti fi nǹkan ọmọkùnrin rẹ̀ sáàárín itan ọmọdé náà. Ó lè fẹnu kàn lẹ́nu, ó lè ṣe oríṣiríṣi nǹkan ìbálòpọ̀ pẹ̀lú ara ọmọ kékeré náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí ni ìparí ìtàn náà. A tún máa ríra lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ ṣé gan.